appreciation mo dúpẹ́ oníbùwọ̀rẹ́ bàbá gbọ́ ọpẹ́ mi. Appreciation mo dúpẹ́ oníbùwọ̀rẹ́ bàbá gbọ́ ọpẹ́ mi. Appreciation mo dúpẹ́ oníbùwọ̀rẹ́ bàbá gbọ́ ọpẹ́ mi. Message of Life Global 5th year anniversary yepa mo ṣe bò pẹ̀lú graduation òun ni ó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ìyẹn já sí wípé wọ́n ṣe ayẹyẹ ọdún 5 àti ayẹyẹ àwọn tó kẹ́kọ̀ọ́ jáde òun ni wọ́n ṣe ní Message of Life Global lẹ́nu. Ókè wọ́n wò pé ókè kí ni Message of Life Global kí ló dálé lórí kí gangan ló wà kí ló dálé lórí gangan kí gangan ló ń ṣe ń bẹ̀ ìdí tó ṣe máa jókòó tó máa fẹ̀yìntì tó ṣe ní gbé kúrò lórí amóhùnmáwòrán Orísun yẹn káàjọ rìn káàjọ tọ̀ Message of Life Global láti ọwọ́ Abiodun Moshood aka amòye àgbà òun ni ó ń ṣẹlẹ̀ wọ́n yí kúrò lórí amóhùnmáwòrán Orísun jẹ́ kájọ kẹ́kọ̀ọ́ jẹ́ kájọ wo nǹkan tí kìíní jẹ́ kájọ nǹkan tó dá dúró lé lórí àyíká kújẹ́ lórúkọ tèmi ọmọ bíbí ni wọ́n dá fún Dayọ̀ Kújọrẹ́ ẹ jẹ́ ká rí kàtó ẹ máa bá mi ká lọ. Kí ló ń jẹ́ kámà? Kámà ni tí wọ́n ń pè ní ẹ̀san tàbí ègún tàbí èrè iṣẹ́ tá a wá kó tá a wá jẹ. Kámà nígbà míì a máa jẹ́ ń tó já sí pé a wá fi kéré ẹ̀san ìdùnnú ẹ̀san dáadáa. Kámà nígbà míì a sì máa jẹ́ iṣẹ́ àṣeélẹ̀ tí ò dáa tá a ṣe lánàá. Gẹ́gẹ́ bí àwọn bàbá wa ti máa ń sọ wípé àṣesílẹ̀ làbọ̀ wá bá. Kí ló dé tó já sí wípé a wo inú ìran kan a bá wọn tó jẹ́ pé ìjẹ́ èèyàn wọn kì í yá bọ̀rọ̀. Gbogbo ìjẹ́ èèyàn wọn ń máa ń le àti dìde kì í sábà rọrùn. Bẹ́ẹ̀ la rí àwọn ìran kan tó ṣe wípé gbogbo ọmọ tó bá jáde níbẹ̀ wọ́n máa ń lókìkí wọ́n máa ń lógo ṣùgbọ́n ẹ̀mí kúkúrú kì í jẹ́ kí wọ́n gbádùn nínú ìran náà. Gbogbo olólùfẹ́ mi lè Message of Life Global ni ó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ wọ́n ṣe graduation then wọ́n ṣe 5th year anniversary wọn mo wà pẹ̀lú ẹ bá mi sọ̀rọ̀ kan yín fún wa. One of the students, Message of Life is of spiritual study. Spiritual study ẹjọ kí ni. Study of spiritual science. Spiritual sciences kí ni ètò yìí kí ni program yìí kí ló wà lábàá. À ń ṣe 5 years anniversary the 5th year anniversary ti Message of Life Global tó ti ń yọ àwọn èèyàn kúrò nínú oko àìmọ̀kan. Tí a bá wo àwùjọ tá a wà lónìí ẹlẹ́sìnmẹ̀sìn ẹlẹ́yàmẹ̀yà ó ti borí ìjénìyàn wa ló jẹ́ wípé òun ni ó gbọ́dọ̀ jẹ́ priority ẹ̀sìn difference nínú ẹ̀sìn làwọn èèyàn lé difference nínú ẹ̀yà làwọn èèyàn lé ìṣọ̀kan tó lè mú wa progress as àwùjọ ó ti sọnù. Ìyẹn ni Message of Life kù tí wọ́n fi gbé ètò ẹ̀kọ́ kalẹ̀ láti liberate ayé láti jẹ́ kí àwọn èèyàn kúrò nínú oko àìmọ̀kan. Ọdún karùn-ún Message of Life lóbi wàsápù ṣeré o ṣùgbọ́n mo dúpẹ́ pọ́lọ́ ní kèmí náà jẹ́ kan nínú àwọn ọmọ akẹ́kọ̀ọ́ tó pàdé ìmọ̀ yìí. We are not here for religion. We are here for knowledge, wisdom and understanding. Gbogbo ẹnikẹ́ni tọ́lọ́run bá fẹ́ ṣàánú ló máa bá rẹ̀ ní ojú ọ̀nà ẹ̀kọ́ yìí. What are energy centers? Energy centers are portals of energy in our human design, which is also known as the chakras. We have different points of energy centers in our human design, and they are responsible for transferring, they are responsible for accumulating and receiving certain types of energy into our bodies. Ẹni ẹ̀ ń ṣe graduation báwo nínú yín ṣe dùn tó? Inú mi dùn. Gbogbo ìgbà tí bá ti ń rántí pé mo jẹ́ ọ̀kan lára students Message of Life inú mi máa ń dùn torí pé kí ni
àwọn nǹkan tó ti kọ̀ ló ti ṣẹlẹ̀ sẹ́yìn tó yẹ pé ìmọ̀ yìí ló jẹ́ kó gbà mí kúrò lóko ẹrú ó gbà mí kúrò nínú òkùnkùn tí mo wà mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé mo bọ́ sínú ìmọ́lẹ̀ so inú mi máa ń dùn gan this time tí bá ti jí láàárọ̀ tí bá ti rántí wípé mo mọ amòye àgbà ó máa ń jẹ́ ìdùnnú fún mi ní gbogbo ìgbà. àyíkú ẹ̀kọ́ tó pọ̀ the message of life rẹ̀ egbọ́n ọmọ àti èyí náà ní káwá kọ́ ọ́nbẹ̀ bọ́lá yìí sọ́nà àkọ́ ayé pé bàdà bàṣọmọ́là ó ní yóò ti ìkúmọ́ta mọ́yà ṣáà wọ́n mọ̀ yóò dá àyè mọ́ta àpapọ̀lì tí àfẹ́ràn kẹfìrà ó ní wọ́n mọ̀ yàtọ̀ ká ilé àwùlù làgbà ìmọ̀ àtòyè ní ó ní gbogbo ẹ̀kọ́ yìí tá à ń kọ́ yìí ó ní kò ní yọ àwọn èèyàn kan ó ní àwọn tí ò ní yé yìí ilé àwùlù làgbà ó ní àmọ́ onílàkàyè tó àwọn làkàyè làkùn wọ́n ní àwọn ìpínlẹ̀ wisdom làkùn wisdom. living testimony message of life. ẹ jẹ́ kí n mọ bẹ́ẹ̀ ṣe jẹ́ testimony message of life ẹ jẹ́ kí gbogbo àwọn aráalé mọ bẹ́ẹ̀ ṣe jẹ́ testimony message of life. the testimony ni pé message of life ọ̀pọ̀lọpọ̀ ló pọ̀ ló bẹ̀ medical aspect wà ń bẹ̀ history aspect wà ń bẹ̀ science aspect wà ń bẹ̀ ilé living testimony ni pé mo ní issue kidney so pẹ̀lú yọ̀ǹda àwọn ẹ̀mí mímọ́ message of life tẹ rmkk so ọ̀dẹ̀ wò ní sọ̀mù lálàáfíà. kí ni ìtumọ̀ Ògúnléndé òun ni wípé tó o bá ti jẹ́ bílíọ̀nìà ò ní wá kẹ́kọ̀ọ́ yìí wàá ti bízì tí gbogbo tó ń béèrè nínú ayé yìí bá ti tẹ̀ ẹ́ lọ́wọ́ ò ní wá kẹ́kọ̀ọ́ yìí wàá ti bízì àwọn èèyàn àkọ́kọ́. Ògúnléndé ẹlẹ́ǹkejì o ti wá wà nínú yàrá ìkẹ́kọ̀ọ́ náà o ti ń kẹ́kọ̀ọ́ lọ́wọ́ wọn ò fẹ́ kó o lọ re kó o bọ̀ re torí pé tí wọ́n bá fi lè rí quality tó ń kọ́ yẹn wọn ò ní jẹ́ orí kọ́ àwọn kan wà bẹ́ẹ̀ wọn ò ní jẹ́ orí kọ́ tó rán rí quality ẹ̀ pé tó o bá kọ́ àjọ máa jókòó ní kẹ́ àjọ máa ọmọ yìí máa gbọ̀n ọmọ yìí máa ní làákàyè ọmọ yìí máa já ìyẹn jẹ́ reason àkọ́kọ́ tó ń fi fẹ́ kó o kọ́ wá rántí pé bó ṣe wá ń kẹ́kọ̀ọ́ yìí lọ́wọ́ ẹ̀kọ́ yìí tún ju làákàyè ń tá a bá nílẹ̀ lọ fáwọn bàbá ni o ìyá ni o àti generations tó ti kọjá torí pé ìròyìn là ń gbọ́ ẹ sì mọ̀ yí pé ìròyìn máa ń reduce gẹ́gẹ́ bí ẹnìkan tó sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ẹni yẹn ní ìtàn àti àrọ́bá sì ni bàbá ìtàn kí ni wọ́n ń pè lárọ́bá ta ló mọ̀ ọ́. àdúpẹ́ fọlọ́run orúkọ mi ni Bọ́lá Fatai tó ṣe bàbá àmọ̀ye àgbà. báwo ni inú yín ṣe dùn tó pé ọmọ yín gbé irú kan báyìí kalẹ̀. Yorùbá ní kéwu ní kúrè ní òbúrú kì í sì pàtẹ àyẹ̀mọ́ kalẹ̀ lọ́jà orí tí a bá mú wáyé òun ní bára kú ẹ sí èèyàn tí ń parí kù nígbà tí èèyàn bá wá jó lórí burúkú ọmọ rẹ̀ ó máa wá ṣe ohun rẹ̀ nínú ẹ̀ máa bàjẹ́ inú mi dùn ayọ̀ mo sì ń bẹ lọ́hùn kí àwọ̀ rẹ̀ ó má wọ̀ lọ. olóṣèlú ìlú adéfimọ́rí àmọ̀ ìlú àdúró ọ̀ṣun sọ fún ọpẹ́ yìí ni mo mí èyí gbọ́gbọ́ kan ní ìyá àbòyí àgbà. ǹjẹ́ ẹ tẹ̀ wá mọ̀ pé irú èèyàn báyìí ni amòye àgbà máa jẹ́ nígbà tẹ lóyún wọn tẹ bí wọn. mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nítorí pé amòye àgbà òun ni last word mi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nítorí pé ìyá ni ọ̀rọ̀ náà ó yà pàápàá ó tún fi gbólóhùn yẹn lé gbogbo obìnrin ní gbogbo àsìkò tóbìnrin bá wà Ọlọ́run bá ṣe orí ọmọ fún mi ní gbogbo àyè tó léwu kó wà ó fi tayọ̀tayọ̀ tìlú gbà á nítorí pé kò sẹ́ni tó mọ̀lá. ǹjẹ́ ẹ tẹ̀ tí wàá rò ó nígbà tẹ bí wọn tó wà kékeré ǹjẹ́ tẹ̀ tí wàá rò ó bẹ́ẹ̀ ṣe sọ pé kò sẹ́ni tó mọ̀lá yìí ǹjẹ́ ti rò ó wípé amòye ọmọ wa jẹ́rú ẹni tí wọ́n jẹ́. bí tí ẹ lè bí ìró ṣùgbọ́n nítorí tí mo láìsí ọmọ gan
mọ́ ìgbàgbọ́. So ní society tó jẹ́ pé ìgbàgbọ́ ló pọ̀ jù, tẹ bá gbé mọ̀kàn dé wọ́n á sọ pé ẹ fẹ́ gbé tuntun kan wá ní, wọ́n yìí sọ pé ẹ fẹ́ gbẹ́sìn mi wá. bọ̀wọ́ tá a jókòó lórí ẹ̀ òun ni pé ẹ̀sìn yòówù tó o bá wà jẹ́ ká kó ẹlẹ́kọ̀ọ́ kó yí ẹ sí i. ẹni tó ń parọ́ òní lè máa pọ̀ jù láwùjọ, wọ́n káwa náà ni a sì gbà á tó a lè rí pé ìmọ̀ yẹn wúlò la fi gbé jáde la fi wá káwọn yẹn. So a lot of challenges nígbà tá a bẹ̀rẹ̀ ẹ̀kọ́ wa ń táyé pariwo ni pé alájọ̀nú ni wọ́n. alájọ̀nú ò kì í ṣe orúkọ tí ò dáa, wọ́n torí wípé bó ṣe yé wa ni wípé àjọ̀nú ò dáa. So tó bá pẹ́ nìkan alájọ̀nú everybody ṣe tán láti sá lọ fún un. ṣùgbọ́n ẹ̀kọ́ tá a kọ́ táwọn ẹ̀mí Ọlọ́run kọ́ wa kì í ṣẹ̀kọ́ tó mú ni sá fáwọn tó máwọn èèyàn sábúyàn. ọ̀sìn ìgbà tó ń tà ọ̀jì àwọn èèyàn fún ni pé wá kẹ́kọ̀ọ́ ó lè mọ̀ nípa ohun tí wọ́n fi ń tàn ẹ́ káàkiri tó ń kówó jọ tó lọ́nkọ́ fi ń gbá ẹ. ìwọ náà lè mọ̀ ó lè mọ̀ gbogbo ẹ̀ kó bá sì di spiritualist. ní ò ní the spiritualist but to some extent láti yí ẹ ọkùn á balẹ̀ gbogbo tó ń láwọn èèyàn káàkiri akọ́kọ́ lọ́rọ̀ ẹ̀ tó kẹ́kọ̀ọ́ wá dúró lórí challenges pọ̀ o. ìbàdí pẹ́ fọlọ́. Ọlọ́run bá jẹ́ rí yín pẹ́ mo ní àdúrà mi gbà gbogbo ọpẹ́ ṣọpẹ́ ẹni bá ní tòun ò gbà ó ní bó ṣe jẹ́. àdúrà mi gbà mo ṣọpẹ́ abiyamọ bọjà gbọrọgbọrọ mama àdúrà rẹ gbà ó ṣọpẹ́ ẹni bá ní tòun ò gbà ó ní bó ṣe jẹ́. ọ̀rọ̀ yìí ló wá di láìla ìlànà òbí màmá ìlànà amúyẹ́gbọ́n ti débi. bàbá mi ní pẹ̀rùn bàbá mi ní ìgbà òjò abiyamọ bọ̀jà gbọ̀rọ̀gbọ̀rọ̀ ní ẹ̀wí ìlànà délẹ̀ ẹ̀mí o àdàbà ni mọ́. Bàbá mi máa àmúyàgbà mi ní ẹ̀mí owó àdàbà mi mọ́ níbo lójú ẹ̀wà kò wá fún mi lágbára. ẹ̀yin náà ti rí ẹ̀dẹ̀ ti gbọ́ nǹkan tí message of life tó dá dúró lé lórí message of life global láti ọwọ́ Professor Abiodun. mo ti gbàgbé kí n fi professor yẹn sí nígbà tí mo kọ́kọ́ sọ̀rọ̀. Prof Abiodun Moshood amòye àgbà òun náà ni wọ́n jẹ́. ẹ ti gbọ́ gbogbo nǹkan tí wọ́n sọ, ẹ ti gbọ́ nǹkan tí wọ́n ń ṣe, ẹ dẹ̀ ti mọ̀ wípé àwọn náà wọ́n give back to the society spiritually. wọ́n dá padà fún ìlú nínú ẹ̀mí, wọ́n fi ọ̀rọ̀ ẹ̀mí wọ́n fi ń bọ́ àwọn èèyàn. ẹ má tún jẹ́ kí n máa sọ̀rọ̀ jù, ẹ ti rí gbogbo nǹkan tí wọ́n ń ṣe, ẹ ti rí nǹkan tó dá dúró lé lórí. èmi náà lé ní ìmọ̀ kẹ́kọ̀ọ́ mo gbádùn ara mi. Àyìnkẹ́ Dáyọ̀ Kújàrè lórúkọ ti tèmi. ẹ darapọ̀ mọ́ mi ní gbogbo orí social media platform mi pátápátá lórí Twitter tó ń pè ní X nísìn @TosinKujore lórí IG @Àyìnkẹ́ Dáyọ̀ Kújàrè, Facebook Àyìnkẹ́ Dáyọ̀ Kújàrè lórí Instagram ẹ tẹ̀lé mi @Àyìnkẹ́ Dáyọ̀ Kújàrè. ká tún fi ayọ̀ àti dùnnú pàdé ní ọjọ́ mi ọjọ́ rẹ̀ ó dàbọ̀. Appreciation mo dúpẹ́ oníbùwọ̀rẹ́ bàbá gbọ́ ọpẹ́ mi. Appreciation mo dúpẹ́.